ọ̀kan bẹ àṣẹ dúdú. Àṣẹ dúdú. Àṣẹ dúdú, nǹkan oṣù obìnrin yóò máa dúdú, yóò máa lami, yóò máa dúdú, yóò máa rùn, yóò máa rùn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní í ṣe pẹ̀lú ìtọ́jú Yorùbá lọ́tọ̀. Obìnrin mìíràn wà tó jẹ́ pé tó bá ti di pé nǹkan oṣù rẹ̀ bá súnmọ́, tí nǹkan oṣù rẹ̀ bá ti ń súnmọ́, tí nǹkan oṣù rẹ̀ bá ti ń súnmọ́, ẹni yóò máa rí, tó bá jẹ́ pé yóò máa rí pé tóun fi jọmọbìnrin ọyàn yóò máa wú, yóò máa dùn, yóò máa ní fílì. Àwọn ìyẹn là ń pè ní sọmúrèrò. Sọmúròrò. Sọmúròrò yìí a máa fà kóbìnrin míì máa lóyún bọ̀rọ̀bọ̀rọ̀. Sọmúròrò yìí a máa pọ̀ lára ẹlòmíì tó bí a máa fa ìju. Tí sọmúròrò bá ti wà, ẹ̀dá sábà máa da ẹlòmíì láàmú, ẹ̀dá máa da obìnrin míì náà láàmú ní ìsìn, pàápàá jùlọ àwọn ọmọge wa àsìn tí wọ́n ń pẹ́ kí wọ́n tó máa rọ́kùnrin. Sẹ́ẹ̀rí méjì ní ìsìn, nǹkan táwọn nǹkan ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí, ìrọ̀lẹ́ ayé ti dé. Ìrọ̀lẹ́ ayé ti dé. Òyìnbó ń pè kíní kan ní changes at puberty in male and female. Àìlọ́léèwé mi ló jẹ́ mọ̀ gbé kalẹ̀ jù bá ń lọ. Sẹ́ẹ̀rí changes at puberty yìí, puberty age yìí nígbà ayé àtijọ́ ó máa ń pẹ́ kó tó bá àwọn obìnrin. Tọ́lọ́mí ó ti wọ 15 years kó tó máa rí nǹkan oṣù rẹ̀ nǹkan kan. Ẹlòmíì 16 years, ẹlòmíì kó wọ́n tó sọ̀kò ọmú jọun ó ti dàgbà. Nísìnyí tọ́wọ́ bá ti ń tó 6 years 8 years kódà mo rọ́mọ 11 years tó lóyún. Ọmọ 11 years. Bẹ́ẹ̀ ni ó sì bímọ. So ìtòrí náà kọ́ ni pé ìrọ̀lẹ́ ayé ti dé. Bẹ́ẹ̀ náà ni fáwọn ọkùnrin náà, èèyàn ní tí dàgbà débì kan ní ìsìn tí ó ti máa ní ọmú, tí ó ti máa mọ̀ pé òun náà ti ń dọkùnrin, yóò ti máa ní spam. Tí mo mì ní pé changes at puberty in male and female yẹn ó ti rapid, kò slow bí ti jọ mọ́. Age yẹn ti speed. Ó ti sáré. Tọ ìwọ tó bá wá ní pé obìnrin ni ó fẹ́ kàwé já tó wá para rẹ̀ mọ́ tó sùn mọ́kùnrin. Mi ò sọ pé káwọn obìnrin wa máa ṣe àgbèrè o, mo ń sọ ìrírí mi ni o. Mo torí mo rí ìrírí bẹ́ẹ̀ tó jẹ́ fẹ́ sọ. Ọmọbìnrin yẹn Abẹ́òkúta ni wọ́n ti jọ wọ́ iná ti gbé wá, ó fẹ́ para rẹ̀ ní yáyà rẹ̀ fi gbé wá dọ̀ mi. Ó fẹ́ para rẹ̀. Bẹ́ẹ̀ ni dókítà ló ṣe jáde lọ́dún náà láǹfààní àti gbọ́dọ̀ tí mo sọ yìí. Dókítà ló kódà ìránṣẹ́ Ọlọ́run ni bàbá wọn, tí wọ́n ilóògùn rárá wọn lóògùn ìbílẹ̀ kíní ló já mara. Torí ìránṣẹ́ Ọlọ́run pátápátá gbàgbà ni wọ́n. Mo sáré pé dókítà ló ṣe jáde, medicine ló ṣe jáde, ọkọ ẹ̀ náà ṣe medicine jáde. Wọ́n parí school, wọ́n serve, wọ́n wá dájọ́ marriage. Wọ́n wá rí pé ojoojúmọ́ ní ṣe menstruation. Gbogbo gbà within 30 days nítorí fi ń ṣe tí ò fi ṣe period tó 2 days. Doctors làwọn náà bá lọ ṣe ultrasound, wọ́n lọ ṣe scan, wọ́n wá rí pé multiple fibroid ti wà ní gbogbo ilé ọmọ rẹ̀, both outside and inside. Wọ́n wá examine àwọn doctor, wọ́n forí korí, wọ́n sá decide, the best decision ni láti remove woman. Wọ́n fẹ́ yọ ilé ọmọ ìpàpátá. Doctor ni wọ́n lè fi pamọ́ fún. Òun náà wá rí bó ṣe bú ẹkún nìyẹn. Kọ̀dẹ̀ virgin dẹ̀ ni. Ó para rẹ̀ mọ́ ibi tí problem wà nìyẹn. Torí pé ó fẹ́ lọ school, wọ́n para rẹ̀ mọ́. Kò sún mọ́kùnrin títí tó fi lọ school tó fi parí, tó fi serve, tó fẹ́ ti marry. Ní ló jẹ́ kó ní fibroid. A máa fà á. Àwọn kòkòrò àìfojúrí kan wà tí ó develop nílé ọmọ, tí ó form tumor.